jọ wẹ́wẹ́. ìyá àtẹ̀bílì. Bájínátù mọ̀rẹ́. Ta ni Bájínátù? Ẹ wò wá dáadáa jàre. Kọ́sítọ́mà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan àti rò pé nǹkan la rí. Òpè méjì yá sẹ́bílì wọn náà ni. Àmọ́ ó ní nǹkan tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. Tí ò sí. Ó tó ọjọ́ mẹ́ta tá a ti ń wá yín nínú ọjà. Go first for the woman. A ò bínú, ṣé kò sí tẹ́ fi wá sínú ọjà mọ́? Ó ní nǹkan kan tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ̀rọ àwọn ará ọjà ni o? Wọ́n fẹ́ pa mí o. Wọn ò nífẹ̀ẹ́ mi o. Wọ́n ṣe ní gbógun tì yín nígbà tó jẹ́ pé ẹ máa ṣe gìzìgìzì, ẹ máa ṣe yánmayànmá ni. Èmi ò ń ṣe gbìgbì tí wọ́n ṣe wọ́nẹ̀wọ́nẹ̀. Ẹ nà àwọn èèyàn máa ta nǹkan ní 200k, ẹ yóò máa ta ní 20k. Ṣé ò ní làákàyè? Òótọ́ ọ̀rọ̀ la kún bá yín sọ. Nílé ayé yín, ẹ má dà mí dúró báyìí mọ́. Aláìní làákàyè. Àbọ̀rọ̀ la ń sọ fọmọlúàbí tó bá dénú àdòdìdì àpà. Action. Sorry. Action. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan àti rò pé nǹkan la. Action. Action. Wọ́n ṣe ní gbógun tì yín nígbà tó ẹ fẹ́ máa ṣe gìzìgìzì. Action. Wọ́n ṣe ní gbógun tì yín nígbà tó ẹ fẹ́ máa ṣe gìzìgìzì. Action. Wọ́n ṣe ní gbógun tì yín nígbà tó jẹ́ wípé ẹ máa ṣe